bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí. Ìbà. Ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó la mú wá fún yín lọ́jọ́ tòní. Láwùjọ wa náà ni bó ṣe ń ṣẹlẹ̀ àti the hot. King Sunny Adé lélẹ́yìí tí àkọlé rẹ̀ ń jẹ́ ọ̀rọ̀ ọkọ àti ìyàwó. Ojú Olúwa ló lè o. Arákùnrin kan ló pè mí. Ó ní Holly, ó ní sáà. Ó ní ǹjẹ́ ìwọ lè gbàrú ẹ̀? Àbí tó bá jẹ́ pé ìwọ ni kí ló máa ṣe? Mo ní mi mọ tí n bá lè ṣe. Ṣùgbọ́n yẹ kí n lọ sọ́dọ̀ àwọn olólùfẹ́ mi. Àwọn tó mọ bó ṣe ń lọ. Àwọn tọ́lọ́run tún fi òye ayéyé jù wá lọ. Kí ká gbọ́ ìkan tàbí méjì lẹ́nu wọn. Pé kí náà lè ṣe. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ gan? Ẹ máa bá mi ká lọ. ìyàwó ojú Olúwa ló lè tó. Ó ní òun fẹ́ aya tòun o ní nǹkan bí ọdún 6 sẹ́yìn, ṣùgbọ́n látìgbà táwọn ti fẹ́ra Ọlọ́run ò yọ̀ǹda ọmọ fáwọn. Àwọn ti sá sọ́tún, àwọn ti sá sósì, ṣùgbọ́n orí bó ṣe jẹ́. Látàrí èyí òun gbà fọ́lọ́run. Ó dẹ̀ jẹ́ kó yé àwọn ẹbí òun pé ìyàwó òun níyàwó òun. Ẹ má dá láàmú, ẹ farabalẹ̀ fún un. Tó bá tásìkò Ọlọ́run á ṣe eléyìí tó dáa. Ọlọ́run á ṣọmọ fáwọn o. Ọlọ́run mọ̀lẹ́bí òun sì gbà sí òun lẹ́nu. Ó ní ṣùgbọ́n ní nǹkan bí ọdún kan sẹ́yìn iṣẹ́ gbé òun kúrò lórílẹ̀‐èdè ibi tóun wà. Lórílẹ̀‐èdè ibi tó wà oníṣẹ́ gbé òun kúrò ńbẹ̀. Wọ́n dẹ̀ pé ìyàwó òun pé lóòótọ́ làwọn wojú Ọlọ́run, ṣùgbọ́n ó ti wá rí bó ṣe rí. Iṣẹ́ ti gbé mi kúrò níbi tá a wà yìí. Ká lè sùn síwájú náà. Jẹ́ kí n lọ ná, tí n bá dé àmọ́ bá ṣe fẹ́ sọ̀rọ̀ ara wa, bóyá wà wá bá mi ni o, àmọ́ bá ṣe ṣe. Ọkọ gbéra ó rìnrìn àjò. Wọ́n dẹ̀ jọ ń sọ̀rọ̀, wọ́n ń communicate. Ìyẹn ni pé lórí ẹ̀yọ ayélujára àbí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Wọ́n máa ń pera wọn lóòrèkóòrè. Wọ́n máa ń WhatsApp. Wọ́n máa ń ṣe fídíò call. Ṣùgbọ́n lẹ́yìn oṣù 6 arákùnrin yìí ti lọ. Ó padà wálé. Ìgbà tó máa délé o, kò fìyàwó lára. Ó fẹ́ wá ṣe surprise. Ó fẹ́ wá ṣe fún ìyàwó. Ilé tó máa dé, ilé wọn dẹ̀ jẹ́ àwọn ilé alákàámọ́. Tó jẹ́ wípé kò sí àwọn míì níbẹ̀ yàtọ̀ sáwọn náà ni. Èyí náà ṣàmọ ilé àwọn alákọ̀wé bó ṣe máa ń rí. Wọ́n fi géètì ráǹdì ẹ̀. Even kò sí géètì man. Lẹ́yìn ìyàwó yìí àtọkọ ẹ̀ nígbà tán jọ ń gbé. Àwọn méjì ẹnìkan náà ń gbélé yẹn. Rárá láwọn ò fẹ́ kẹ́ni kankan kó dá sí bó ṣe ń lọ láàrin àwọn. Wọn ò gbọ́mọ ọ̀dọ̀, bẹ́ẹ̀ ni wọn ò gba géètì man. Ọkọ bá ní kóun ṣe surprise o. Ọkọ bá dé. Ó dé sẹ́nu ọ̀nà. Ó gbá géètì títí. Kò rẹ́ni sí géètì fún. Ó wá wò pé kí ló ń ṣẹlẹ̀. Ó pe nọ́mbà ìyàwó títí. Ìyàwó ò gbé kọ́ọ̀lù. Ọkọ ti dọkàn rú. Ó ti wà worried. Kí ló ń ṣẹlẹ̀ síyàwó? Ó pe àwọn kọ̀ọ̀kan tó súnmọ́ bí àwọn ọ̀rẹ́. Àwọn yẹn ní àwọn sì sọ̀rọ̀ láìpẹ́ yìí pé inú ilé ló sọ pé òun máa wà, kò lóun jáde. Ó tún pé nọ́mbà ò lọ. Lẹ́yìn bíi wákàtí 3 arákùnrin ti wà disturbed. Ó wá return call ọkọ. Hello, díẹ̀ ibo ló wà? Ó ní ẹ má bínú, mo ń ṣe nǹkan lọ́wọ́ nínú ilé ni. Tọ̀tọ̀ níbi tí mo fi fóònù sí. Ó padà wọ ibi tí mo fi fóònù sí ni mo rí pé ẹ ti pè mí. Ọkọ bá ló dáa o. Láti bí wákàtí 3 ni mo ti wà níta. Bí mo ti ń retí pé kò wá bá mi ṣílẹ̀kùn.
ṣùgbọ́n guess what, mo ti wà ń ta o, olólùfẹ́ wà ń ta. Lẹ́yìn tọkọ pè, ó ti tó bí 20 ìṣẹ́jú kárábìnrin tó wá ṣí gate. Ṣíṣí tó ṣí gate, ọkọ dì mọ́, ṣùgbọ́n ìyàwó ò túraká. Wọ́n wọlé lọ. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Ọkọ wá wò pé bí ìyàwó mi ṣe ń ṣe ní òdùn láti rí mi ni. Ọkọ pè pé díà, kí ló ń ṣẹlẹ̀? Ó ní kò sí nǹkan kan. Ó ṣàwọ̀ ọkọ lójú, kódà kò fomi lọkọ débi tí ó fóúnjẹ lọ. Ọkọ tún béèrè pé ó tiẹ̀ ṣe mí lálejò. Ó lálejò tó bá fòru wọ̀lú dandan ni kó jẹ gídà. Ọkọ ní kò sí wàhálà, mo ti wá dé náà nìyẹn, kí ni mo lè rí jẹ? Ó ṣàtún feel reluctant. Ọkọ bá ní kò sí wàhálà. Lọkọ bá gba kitchen lọ. Bọ́kọ ṣe wọ kitchen, ìyàwó rò pé ó ti lọ kitchen ni. Ló bá sáré wọ yàrá lọ. Ló bá gbé kinní òun jáde. Àbẹ́ẹ̀ rí nǹkan. Gbígbé tó gbé jáde tí kinní òun tẹ̀lé tánjọ́ ń yọ gúlọ́ gúlọ́ gúlọ́. Lọ́kọ bá ní kó ń bọ́ ta kó ń tiẹ̀ wá béèrè pé ìyá díà ibo ló gbé nǹkan báyìí sí. Bárakùnrin ṣe fẹ́ ṣílẹ̀kùn pálọ̀ pé kò ń jáde síta. Lọ́kọ ìyàwó jáde láti kitchen. Lódì díà ta nìyẹn. Lódì kìtìkìtìkìtìkìtì lèrè bá pèrè jẹ. Lọ́kọ náà bá sá tẹ̀lé wọn. Ló bá rẹ́ lẹ́kẹ̀rú lẹ́nu géètì. Mr. Man ta lẹ́ béèrè. Ló bá di wò mí ń wọ̀. Díà ta ni wọ́n? Lọ̀rọ̀ bá pèsè jẹ. Àbẹ́ẹ̀ rí nǹkan. Ọlọ́run wọnú arákùnrin yìí. Òjò ṣìwà wò. Ó ní kò sí wàhálà. Ṣí gèètì fún wọn. Jẹ́ kán jáde. Ọkọ bá wọlé padà. Ló bá gbé báàgì tó gbé wá. Ló bá jáde nínú ilé o. Ló bá mọ́nà pọ̀n. Ó di hòtẹ́ẹ̀lì. Hòtẹ́ẹ̀lì ló wà. Kò sọ fẹ́ bí. Kò sọ fárá. Kò sọ fẹ́ nìkankan pé nǹkan tó ṣẹlẹ̀ rèé. Ìyàwó náà ò mọ ohun tó fẹ́ ṣẹlẹ̀. Ìyàwó wà worried. Ibo lárákùnrin fẹ́ gbàyọ̀ sóun. Ọkọ ò sọ̀rọ̀. Kò gbìn. Ọjọ́ pé látò hòtẹ́ẹ̀lì. Ó padà síbi tó ti wá. Aya mi má kọ̀ mí o, máa ṣeré. Máa ṣeré. Má kọ̀ mí o, máa ṣeré. Kò pẹ́ kò jìnnà. Nìyẹn ọkọ bá pe ọkọ. Máa ṣeré. Kí ọkọ mi. A máa kú oríire. Ẹ tí ẹ sọ fún mi. Ní bá ní sọ kí ni. Mo rí ìyàwó ẹ̀. Mo rí pé ikú ẹ̀ ti ga. Ẹ sọ pọ́lọ̀ ti ṣèyanu. Ọkọ wa wò pé ikú ga. Ọkọ wa bú sẹ́rìn. Ó ní bá a ṣe rí nìyẹn. Ọkọ bá pe ìyàwó direct. Díà, àsọ̀kalẹ̀ àǹfààní o. Ìyẹn gbọ̀n jìnnìjìnnì bò ó pé àsọ̀kalẹ̀ àǹfààní báwo? Ta ló sọ fárákùnrin? Ọkọ ní ṣé n tó wá ṣe èyí tó dáa torí mo rí wípé ikú ti ga lọ́wọ́ tá a wà yìí. Ìyàwó bá ní ìyá mi mọ́ mo fẹ́ sọ fún yín ni ẹ jọ̀wọ́ ẹ pa mí sílẹ̀ ẹ má pa mí síta. Má jẹ́ ká ṣeré mi tú. Báwo la sì fẹ́ ṣe? Ọkọ ní ṣe kí ni? You dey mad ni. Ó rẹ̀ ẹ́ ni. Ìwọ náà mọ̀ ìgbà tèmi àti ẹ ti sún ara gbẹ̀yìn. Mo ò lè sọ fún mi pé mi ni mo lóyún. Ìyàwó ni mo gbà pé ẹ̀yin kọ́ lẹ lóyún. Ṣùgbọ́n ẹ bò mí láṣìírí lọ́dọ̀ ẹbí àtàrà. Ọkọ ó jẹ́ nìkan tó láṣìírí púpọ̀. Ìyàwó ti mọrú ọkọ tó fẹ́. Ọkọ bá sọ pé tó bá jẹ́ mi ni ṣé mo lè gbarú ẹ̀? Ṣé mo lè ṣe ohun tó béèrè yìí?
sí láyé wọn lòun kì í ṣe pé oyún olóyún àfingorúkọ rẹ. kó ń bò mọ́ra pé òun lòún ní kó má sọ̀rọ̀. ọba aláṣẹ ẹ̀gbọ́n tó bá jẹ́ yín mo bẹ̀ ọ́ jẹ́ kí n rówó. kí lẹ máa ṣe? àbí ìmọ̀ràn wo lẹ ní fún irú arákùnrin? Láwùjọ wa lè tò lórí Opgooma TV náà ni. ọba aláṣẹ Ẹ má gbàgbé as e dey go as e dey hot. Tó bá jẹ́ yín lárákùnrin ilé mọ́wé kúrẹ́. kí lẹ máa ṣe? Ẹ kí n rọ́wọ́ yín ní comment section. WhatsApp tó ń kọjá yẹn ẹ fi tìyín sọ̀wọ́ sí. Orísun iye tí fún ni láyọ̀. Orísun Ẹ má gbàgbé tí fún ni láyọ̀. lọ́jọ́ mẹ́jọ tún pàdé mi lórí àkàntó ètò yìí Ìṣọdún tó kọjá nígbà tá a máa mú ìbọn lù mí. nǹkan mi wá fún yín. Ẹ ṣé púpọ̀.